jà fún mi ìwọ orí mi jà fún mi jà fún mi jà fún mi ìwọ orí mi jà fún mi ẹ̀dá mi kó wá gbé mi níjà ìwọ orí mi jà fún mi màmá mọ̀ mi dé màmá mọ̀ mi dé màmá mọ̀ mi dé bẹ́ẹ̀ màmá mọ̀ mi dé màmá mọ̀ mi dé màmá mọ̀ mi dé bẹ́ẹ̀ ilé aláwọ̀ gbà lóṣù tó màmá mọ̀ mi dé bẹ́ẹ̀ o. Mo ní láyé olúgbọ́ mo dábòrò méjèèmù máa pè é lóore. Láyé àrẹ̀sà mo dábòrò mẹ́fà wọn máa pè é lóore. Mo ní láyé àfẹ́láyé mọ́ra kókó mọ́ra hàn mọ́ra sẹ́yìn bàbá aṣọ àfọ̀lẹ́. Ẹni pẹ̀lẹ́ yìí òkú kó gbẹ́rù gbogbo ìgbà. Ó pè é ògiri àparò. Ó pè é ògiri àparò. Alágbèbè ó ní màmá fọwọ́ kẹnu. Ó ní màmá fẹsẹ̀ dẹnu. Babaláwo mò wá bẹ́bẹ́. Ìbà ó ìbà ó àwa ti júbà káwa tó wọlé. Ìbà ó ìbà ó ìbà ó ìbà ó àwa ti júbà káwa tó wọlé. Àṣírí owó bàbá àbẹ́jì. Àdùnnà fún mi nínú oṣù ọ̀sẹ̀ tó ń bá ó. Tèmi lọ fẹ́ ìgbà ó. Ìgbà ó ọ̀rọ̀ ti jí bá kàrà tó ọ̀nà. Ìgbà ó ìgbà ó ọ̀rọ̀ ti jí bá kàrà tó ọ̀nà. Ọdún òdìdé ká má rọ̀ lọ́dún lórí àti ìpínlẹ̀ gbogbo orílẹ̀ pátápátá. Ìbò ìṣìlẹ̀ pọ̀ gan-an. Gbogbo ìdàgbé tẹ́lẹ̀ ibi iṣẹ́ ti fẹ́ fẹ́ṣù ló ṣùgbà. Ó sọ. Láàtọ̀ ṣòǹkó tá a bá ti dúdú lẹ́dùn rẹ̀ ọba tó táyé pọ̀ nípa ni bàbá tó fi sọ́mọ̀ lẹ́pọ̀ abíyájọ. Ìyá sọ tó lóògùn àrùn àṣọ ọ̀pọ̀. Ẹjẹ́ ṣe èdè ìṣúná bá kan mọ́ kọ́lù ọlọ́tún ló bá pinnu àgbèsì ìpẹ́bẹ́ wọn. Ìyá sọ tó lóògùn àrùn àṣọ ọ̀pọ̀.
lọ́dọ̀ mi kí ó lè jẹ́ owó ètò nípa àgbọ̀gbọ̀. Ògùn tó yẹ kó nípa yẹn ní owó ètò nípa àgbọ̀gbọ̀. Ìjọba gbogbo bá máa fà lọ́wọ́ ẹni. Òwe bá yí jọjọ àkú bí ẹbí gbà mọ̀ pé nípa ìrọ̀jọ̀. Ọ̀ṣọ́wọ́ ojú tó dé o bí wọ́n ṣe ní ọmọ ọmọ ṣẹ́gun owó tó ẹgbẹ́ ìsìnkú.
Ọmọ
watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.